adúpẹ́ fún Ọlọ́run àwa tọrọ gẹ́gẹ́ fún wa ìṣọ́ Ọlọ́run tán sí púpọ̀ Ọlọ́run bá ṣàlékún àforíjì fún wọn gbogbo àwọn ẹ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ Ọlọ́run bá àbísọ̀ ẹ̀sọ́ wọn lábẹ́ akára náà kúnra kò bísọ̀ ẹ̀sọ́ gbogbo aláàpọ̀ ọ̀rọ̀ ayọ́dà lérí tí ń jẹ́ owó ẹ̀yìn àbí owó àbẹ̀tẹ́lẹ̀ àti pé lórílẹ̀‐èdè yìí a ní oríṣiríṣi ẹ̀sìn bá ṣe ní ẹ̀sìn Islam la ní ẹ̀sìn Christianity la ní ẹ̀sìn mìíràn kí l'Ọlọ́run bá sọ nínú Al-Qur'an Karim léyìí tí ń tọ́ mùsùlùmí sọ́nà ṣé yìí tí ń jẹ́ owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀ sí ń tọ́ dáa ní àbí ń tí ò dáa sí ń tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí àbí ń tọ́lọ́run bá ò nífẹ̀ẹ́ sí ẹ̀sìn Christianity àná nígbàgbọ́ nínú Bíbélì léyìí tí ń fi wọ́n mọ̀nà ṣé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ni àbí ò nífẹ̀ẹ́ sí sí ń tọ́tọ́ ní àbí ń tí ò tọ́ sóhun ẹ̀ṣẹ̀ yẹn lọ́dọ̀ Ọlọ́run bá àbí kì í sóhun ẹ̀ṣẹ̀ nítorí wàá dá léyìí tí ń jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ àti owó ẹ̀yìn. We give thanks to Almighty God. Our main discussion is going to be on bribe. In our country, Nigeria, we have different types of religion. We have the Islam religion, the Christianity religion, and other religions. What does the Islam say about bribe? In their Holy Quran, the book that they believe in, that God gave to them, that is going to guide them to the right path, what does it state about bribe? In the Christianity religion, the holy book called Bible, that God gave to them to guide them to the right path, what does it say about bribe? We are now going to look at the both books. Is God in support of bribe, or is he not in support of bribe? Because these holy books are the books that are guiding both religion through the right way, through the right path to live a peaceful life. We are going to look at this topic, bribe, in the both holy books. What God says about bribe. Is he in support of bribe, or is not in support of bribe? Mun fara da sunan Allah madaukakin sarki, maudu'in mu na yau akan cin hanci da rashawa da kudin riba. Akai zamu fara yau. Maudu'in mu na yau ya tashi ne akan addinan mu na Najeriya. Muna so mu duba ne addinan nan da addinin Musulunci da na Kirista ya nuna mana cin haram halak ne ko ko haramun, cin riba, rashawa, cin hanci, rashawa da riba. Muna so mu jayayya akai ne. In dai Allah ya halatta a cikin wayannan littattafai har da wayannan addinan, to yau muna so mu tattauna akai. Allah ya kiyashe mu. Otito dịrị Chineke nna onye mere ka anyị ụbọchị nke taa makwa n'ebe nke ụbọchị nke taa. Ihe anyị na-ekwu okwu n'elu gbasara iri aka azụ. N'obodo anyị Nigeria, anyị nwekwara okpukperechi dị iche iche. Ndị na-eso ụzọ nke Kristian na Kristian. Ndị na-efukwe ofufere ndị na-akpụ isi n'ala a na-akpọkwa ofufrechi nke Islam. Nwekwa ofufrechi ndị ọzọ dị iche iche. A nwekwara akwụkwọ nsọ nke ha na-eso. Nke Islam na-eso bụ nke a na-akpọ Al-Quran. Nke ndị na-eso ụzọ Kristi na-eso bụ nke a na-akpọkwa akwụkwọ nsọ nke Baịbụl. Anyị ga-achọpụta n'ụbọchị nke taa akwụkwọ nsọ nke Islam a na-akpọ Al-Quran. Kedu usoro o nyere n'ihe gbasara ịna aka azụ? Ma nke akwụkwọ nsọ nke Kristian a na-akpọ ndị na-eso nsọ nke Kristian a na-akpọ Kristian. Kedu usoro iwu nke malitere ịna aka azụ? Ọ bụ ihe anyị na-ekwu. Nínú Al-Qur'an Karim chapter 2 verse 275 Ọlọ́run jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn tí wọ́n máa ń gba owó ẹ̀yìn tó sì máa ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ fún wọn pé owó ẹ̀yìn tẹ́ ń gbà yìí owó àbẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń gbà yìí tí ọ̀dà ni ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ Ọlọ́run ni wọ́n máa sọ báyìí gbà sẹ́yìn ọ̀mọ́ pé owó àbẹ̀tẹ́lẹ̀ yìí àtowó ẹ̀yìn ó dà gẹ́gẹ́ bí òwò ṣíṣe ni tó pẹ́ ni tó ṣòwò tó mú náà kan tó fi ra ọjà tó wá fi ẹnu sí tó wá pọnnu sí gbà ọjà tí mo rà yóò àti Amẹ́ríkà mo ti gbé wá ọjà tí mo rà yóò àti lọ́dọ̀ mo ti gbé ẹ wá pọnnu sí ẹnìkan wá rà ní 10 naira lọ́wọ́ rẹ̀ nípa ọpọlọ tó lò tó fi sọ pé àti Amẹ́ríkà la fi kó wa ọpọlọ náà ló dáná fi ń gbowó ẹ̀yìn ọpọlọ náà ló dáná fi ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ní èsì tí wọ́n mọ̀ fún yín ni Ọlọ́run ọba sì nífẹ̀ẹ́ sí ti ń jẹ́ owó ṣíṣe torí pé ìdùnnú òun Ọlọ́run ń bẹ mi kéèyàn máa ṣòwò kó sì máa jẹ ìbínú òun Ọlọ́run ń bẹ mi kéèyàn máa gbowó ẹ̀yìn kéèyàn máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ nídìí eléyìí tí ń jẹ́ owó ẹ̀yìn tí ń jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀ tọ́nà ọba tí ò nífẹ̀ẹ́ sí àwa tá à ń ṣe ẹ jẹ́ ká jìnà sí àwa tá à ń ṣe ẹ jẹ́ ká sá fún torí pé tọ́nà ọba ò nífẹ̀ẹ́ sí. In the Holy Quran, God states in Surah Al-Baqarah chapter 2 verse 275, it states that those people accepting bribe, when you are telling them this bribe you are accepting is not good, this bribe you are accepting is not good, they will not be telling you that don't you know that this bribe you are accepting is more like we profiting from our wisdom, because the wisdom that we use to change people's hearts, the wisdom that we use to change people's mind so we can collect this money is our profit. The wisdom that we are using, we collecting this money is a profit from our wisdom.
the wisdom that we use to change people's mind, to change people's hearts, that please, let's help you to do this one, let's help you to do this thing. When you give us money, we'll do it. Don't you know that that wisdom that we are using is like a profit from that wisdom? It's just like when someone is a businessman and the person buy goods and sell the goods at his own price that pays him. That is how we are doing our own too. Because the wisdom that we are using to change people's hearts, the bribe we are collecting is like a profit to us. And God happiness is in people that do business purely. And God hunger is upon people that do accept bribe and grant bribe to people. Haka zalika a cikin Alƙur'ani ya nuna mana cewa a cikin suratul Baqara aya ta 275 Allah ya haramta cin hanci, ya haramta ma kowa kuɗin ruwa, kuɗin riba, rashawa, har wani ya mai da shi sana'a. Idan ya tashi siyan abu sai ya kai kasuwa ya ci riba wanda ya ninka abin da ya siya. Kuma Allah bai so mai yin hakan nan ba. Duk wani mai neman matsayi ko mukami ko mulki sai ya zo ya nuna ma talakawa ai shi nan mutumin arziki ne, shi yana da kishin talakawa wanda kuma a zuciyar shi ba haka ba. Da yake ya san talakawa ma mabukata ne, a lokacin ya ga damun cewa bari ya taimake su. Ina amfanin kuɗin da kake da shi kafin neman zaɓe ka tsaya ka nuna musu cewa ai kai mutumin arziki ne, saboda inda zaɓen ma ya zo ba ma sai ka neme su ba, su za su zo su neme ka da kansu. Allah ya kiyashe mu, Allah baya son cin hanci, cin rashawa, kuɗin ruwa, har da na riba. Na anima akwụkwọ nsọ ndị na-ekpukperechi ndị nke a na-akpọ Islam. Na Al-Quran isi 2 verse 275 ọ na-ekwukwe sị na ihe abụghị ihe a ga-enweta n'akụkụ ma ncha ndị kpọrọ onwe ha ụmụ nke Chineke. Ọ bụkwa n'ihi na ka ha na-asị na ha bụ ụmụ nke Chineke, ka ha na ụmụ mmụọ nsọ nke Chineke dị n'ime. Onye sịkwara na ma mmụọ nke Chineke nna dị n'ime ya, ị na-aka azụ agaghị anọ n'ebe onye ahụ nọ ncha. Ọ bụkwa ihe kpatara Chineke nna ji gwa anyị na Al-Quran na-ele isi 2 na verse 275 si na ihe adịghị amamihe dị na ha na ncha, n'agbanyeghị na ndị na-anaka azụ na-asị na ọ dị ka onye na-ere ahịa na-azụ ahịa ma na-enwetakwa uru. Ma Chineke nna na-enwe obi aṅụrị na onye na-eme ihe ziri ezi wee na-erite uru, mana na-egosikwara ndị na-anaka azụ iwe n'ihi na mmụọ nke Chineke nna akwadoghị nke a. Bákan náà nínú Bíbélì Psalm 26 verse 10 ó jẹ́ ká mọ̀ pé ẹni èṣù òun ni máa ń ronú pa tí ń jẹ́ owó ẹ̀yìn, ẹni èṣù òun ni máa ń ronú pa tí ń jẹ́ owó àbẹ̀tẹ́lẹ̀, ẹni èṣù ni wọ́n tún máa fi ń lọ tóun náà máa ń gbà, ẹni èṣù ní gbogbo ìgbésí ayé rẹ̀, àsìkò rẹ̀ ní, jíjẹ rẹ̀ ní, mímu rẹ̀ ní, owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀. Ẹni èṣù ni máa ń jẹ́ kí wọ́n máa fún òun náà ní owó ẹ̀yìn àti owó àbẹ̀tẹ́lẹ̀. Ẹni òṣì ni máa ń fún yàn, ẹni òṣì ni máa ń gbà. Ìwọ ọ̀gá tọ́lọ̀ ń gbé sí pòsíṣàn kan tọ́yẹ̀ tó ń wáṣẹ́ wá ọwá lódò pé yóò fún ọ lówó ṣáájú kó tó fi síbi iṣẹ́, ẹni èṣù ni ọ. Ìwọ náà tó wá lódò pé ẹ jẹ́ kí n fún yín lówó náà, ìwọ náà tó tún fún yàn náà lówó náà, ẹni èṣù ni wọ́n náà. Ẹni èṣù ni wọ́n náà kó tún fún ọ̀gá yìí lówó yìí, ẹni èṣù ni ọ. Ẹni èṣù ni máa ń fi nǹkan báyìí lọ́yàn gbà ọ̀gá tẹ̀ bá ṣe báyìí tẹ̀ bá yóò mú o, tẹ̀ bá ṣe báyìí ẹ lè rówó, tẹ̀ bá ṣe báyìí ẹ lè dédé bí tẹ́ ń lọ. Wọ́n fi lọ ọ náà gbà, ẹni èṣù ni ọ. Ẹni tó wá fi lọ ẹni èṣù ni ọ. Psalm 26 verse 10 ló jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tí bá ti ń ronú pa owó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni èṣù ni. Nídìí eléyìí ẹ jẹ́ ká wá sọ kóònù tí ń jẹ́ èṣù ká bàa fi rí ọ̀nà Ọlọ́run. Also, in Psalm 26 verse 10, it states that evil people at all times, they are always ready to accept bribe. When you get to them in the morning, they are always ready. Afternoon, they are always ready. Night, even in the midnight when you knock at their door, there is bribe. They are always ready anytime. They are evil people. All the time, they are always ready to accept bribe. They will be meeting their colleagues at work. You know the salary is too small. It cannot cater for your life. Let's add this thing. When you do it like this, when you work like this, you get what you want. You get to your destination faster than waiting for this salary that is not even enough for us. Evil people, all the time, they are always ready. All they are thinking, morning, afternoon, night, all they are thinking will be about bribe. And you accepting their offer, you accepting their idea, you have already turned to an evil person. Them bringing the offer for you, they have already turned to an evil people before. But you accepting that their offer again, you have turned to an evil person. Is an evil person that they will
put to the position to render help for people, and you be telling the people that come to ask for your help, that need help to survive, you be telling them to go and bring money before you can give them that help, before you can render the assistance for you. You doing that, you are an evil person. Also, the contract you are supposed to give to the rightful person, because of the person cannot give you bribe, or because the person does not have the money to give you, you did not give it to that person. The person that will give you bribe, you are not looking for the person. The rightful owner, you did not give the contract to the person because of the bribe you want to collect. You accepting that bribe, you have turned to an evil person. Because Psalm 26 verse 10 let us to know that evil people at all time, they are always ready in any way to accept bribe. Haka a Bible ya nuna mana cewa a Psalm 26 verse 10 ya faɗa mana cewa duk wani mai karɓan cin hanci da rashawa a shirye yake a kowane lokaci da ya karɓa ba ruwan shi da inda al'umma za su samu kansu. Shi dai kawai nashi aljuhun, ko da wani matsayi ne da shi a wani ofis ko matsayi ko mukami, in dai aka zo neman aiki gurin shi ko wani taimako, in dai ba zai samu nashi ba ruwan shi. Daga nan kuma sai a samu jagora mara ido ya zama jagoran masu ido, ya kai su ga halaka. Ina amfanin abin da zaka yi a nan duniya, ranar gobe kiyama ka zama mai nadama. Duk wani mai irin wannan halin Allah baya so. Allah ya ce su daina. Allah ya kiyashe mu. N'akwụkwọ nsọ nke isi nke Sam isi nke 16 ma agụkwa akpakara nke 10 si na onye ọbụla na aka azụ bụ nwa ekwensu, n'ihi na Nwachukwu adịghị n'ime onye ahụ ncha. N'ihi na aka azụ ga-eme anyị ka anyị mee ihe ka onye dịka onye ishi, ka anyị lee onye ihe ekwesịrị inye onye o kwesịrị ka enye ya, were nye onye ọzọ na anyị makwa na o kwesịghị inye onye a, n'ihi na onye a na o kwesịghị anyị ego na o nwere ego inye anyị aka azụ. Ihe a na-emebi obodo. Ihe a na-emerụ mmadụ unyi n'iru. Ọ na-emebikwa agwa nke ọma, n'ihi na n'ofu aka ka Chukwu na-agwakwa anyị na Samuel, n'ihi na si na onye ọbụla na-eme ihe a nke a ọ kpọrọ ashị mmụọ ekwensu, n'ihi na mmụọ nsọ Chukwu